ọ̀rọ̀ lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́ mọ̀ tí ń lágbára. Ọ̀rọ̀ tí ó ń ṣẹlẹ̀ yìí ó mọ̀ tí ń kọjá bá a ṣe lérò. Ó ti ń ta bónílé, ó ti ń ta bálejò, kódà ó ti fẹ́ mọ̀ ta bá jẹ́jẹ́ mojókòó mi. Ọ̀rọ̀ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjiníà Olúwaṣèyí Mákindé bó ṣe kéde kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba sẹ́nitọ́ Ràṣídì Adéwọ̀lú Ládọjà gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ó sì lo ọdún méjì kó tó di wípé ẹlòmíín bọ́ bẹ̀ nínú kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ àti Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́. A ti ń pọ̀rọ̀ yìí lọ́wọ́ ó ti ń ní àárò nínú o. Kí ni mo rí, kí ni mo gbọ́ tí mo fi ń sọ eléyìí tí mò ń sọ jáde? Gẹ́gẹ́ bí ó ṣe tẹ̀ mí lọ́wọ́, oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ti ń fi èrò àti ìwòye tí wọ́n ṣọwọ́ lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí lẹ́yìn tí kábíyèsí ọba sẹ́nitọ́ Ràṣídì Adéwọ̀lú Ládọjà Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tó di alága ìgbìmọ̀ lọ́balọ́ba. Kábíyèsí ọba Olúgbọ́n, kí ni kábíyèsí Olúgbọ́n sọ? Ọ̀rọ̀ tí kábíyèsí ọba Olúgbọ́n ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ó ní ó tún ti wá ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ní kàyéfì wípé ṣó lè jẹ́ bẹ́ẹ̀, ṣó lè jẹ́ òótọ́, ṣérọ́ ni àbó òótọ́ ni lọ̀rọ̀ tí kábíyèsí Olúgbọ́n sọ. N tó jẹ́ kí àwọn èèyàn máa wò wípé sórí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀, ṣé lóòótọ́ ni ọba Olúgbọ́n sọ àbí àwọn oníròyìn náà kàn gbépèkúgbè? Ó ní wípé ẹ wò ó, kí n kàn tiẹ̀ mọ́ pọ̀ lọ́rọ̀, ẹ jẹ́ kí n mú ọ̀rọ̀ tí kábíyèsí Olúgbọ́n ti orílẹ̀ Ẹ̀gbọ́n, ọ̀rọ̀ tí kábíyèsí sọ, ẹ jẹ́ kí n mú wá fún yín kájọ gbọ́. Tá a bá wá gbọ́ tán, kí n wá mú èrò àti ìwòye àwọn èèyàn, kí n wá mú wá fún yín kọ́rọ̀ mi kó lè bá yé yín dáadáa. Àwọn nǹkan yìí tí mo rí ní tí ń sọ wípé ọ̀rọ̀ yìí ti ń kọjá bá a ṣe lérò. Ó ti ń sọ wípé ó ti ń ta bónílé, ó ti ń ta bálejò, kódà ó ti fẹ́ mọ̀ ta bá jẹ́jẹ́ ni mo jókòó mi. Wọ́n ní èmi kábíyèsí ọba Olúgbọ́n o, mo fara mọ́ bí alága ìgbìmọ̀ lọ́balọ́ba bó ṣe di wípé wọ́n mọ̀ rotate ẹ̀, bó ṣe di jẹ́ kí n jẹ. Kábíyèsí Olúgbọ́n ti orílẹ̀ Ẹ̀gbọ́n ní mo fara mọ́, kódà mo fọwọ́ sí i, mo sì tẹ̀lé bí kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba sẹ́nitọ́ Ràṣídì Adéwọ̀lú Ládọjà bí gómìnà Olúwaṣèyí Mákindé ṣe kéde wọn gẹ́gẹ́ bí alága àkọ́kọ́ fún ìgbìmọ̀ lọ́balọ́ba nílẹ̀ Ìbàdàn ní àsìkò tó ṣẹ̀ṣẹ̀ di jẹ́ kí n jẹ yìí, ilé tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Àwọn èèyàn wá wò wípé ṣó lè jẹ́ lóòótọ́ ṣá ni kábíyèsí Olúgbọ́n ti orílẹ̀ Ẹ̀gbọ́n sọ eléyìí, torí pé gbogbo èèyàn mọ̀ wípé lára àwọn ọba aládé nílẹ̀ Yorùbá nípínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n fẹ́ràn Aláàfin tó wà lórí ìtẹ́ báyìí, tí wọ́n ṣe ti Aláàfin tó wà lórí ìtẹ́ báyìí, tí Aláàfin tó wà lórí ìtẹ́ báyìí Aláàfin Abímbọ́lá Akeem Ọwádé Ẹlẹ́wẹ̀ẹ́tù, tí kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ náà sì fẹ́ràn, nínú àwọn ọba tó náà fẹ́ràn ó ní ọba Olúgbọ́n wà pé ṣé àṣẹ tó wá ṣe gbọ́ wípé ọba Olúgbọ́n tí a lè pè ní ààyò Aláàfin Ọ̀wádé ló tó wá sọ eléyìí jáde. Àwọn ọ̀nà tí fi ń gbà á jẹ́ kàyéfì, tí fi ń gbà jọ ọ̀pọ̀lọpọ̀ lójú, ìyẹn ọ̀rọ̀ tí kábíyèsí Olúgbọ́n sọ ó nìyẹn. Àwọn èèyàn tí wọ́n ń fi ọ̀rọ̀ àti ìwòye tí wọ́n sọwọ́, lára àwọn èèyàn tí wọ́n ti ń fi ọ̀rọ̀ àti ìwòye tí wọ́n sọwọ́
ńlá ti rí Mr. Kẹ́hìndé Adéníran. wọ́n ní please don't mind Olúgbọ́n jàre. ẹnu tí wọ́n sọ tí wọ́n nìyẹn. Prince Adéyẹmọ Joshua àwọn ní hope he is well informed that the rotation is between the three imperials. ntí Prince Adéyẹmọ Joshua ń gbìyànjú láti sọ pẹ̀lú mẹ́sẹ̀jì wọn yẹn tí mo mú wá fún yín yẹn ni wípé bóyá kábíyèsí Olúgbọ́n ti orílẹ̀ Ẹ̀gbọ́n mọ̀ pé jẹ́ kí n jẹ àwọn alága lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́ yìí kò kọjá àwọn àárín àwọn ọba onípò kíní mẹ́tẹ̀ẹ̀ta ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ìyẹn Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Aláàfin tìlú Ọ̀yọ́ àti Ṣọ̀ún ti Ògbómọ̀ṣọ́ wípé kò lè kọjá àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà kó mọ̀ wàá jẹ́ pé èyí tí kábíyèsí Olúgbọ́n rò ní wípé bóyá alága àgbìmọ̀ lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́ bó ṣe di jẹ́ kí n jẹ yìí pé bóyá yóò kan àwọn náà. ẹlòmíín náà fi tiwọn sọwọ́ gẹ́gẹ́ bí èrò. Ọmọbọ́lá Èsìkáyà wọ́n ní first time hearing this sensible word from Olúgbọ́n. bákan náà Oyèládé Ọlábàrí àwọn ní sensible. What they play, what he said is not coming from his mind. I guess he might be the one that advised Aláàfin to take government to court. Ntí ẹni yẹn ń gbìyànjú láti sọ ni wípé àwọn ọ̀rọ̀ bí ọ̀rọ̀ tí kábíyèsí Olúgbọ́n ti orílẹ̀ Ẹ̀gbọ́n sọ yìí wípé ó tinú kábíyèsí wá torí pé àwọn mọ̀ pé àwọn ń rò I guess àwọn ń rò pé kábíyèsí Olúgbọ́n ó wà lára àwọn tí wọ́n gba kábíyèsí Aláàfin Abímbọ́lá nímọ̀ràn yẹn Aláàfin Ọ̀wádé nímọ̀ràn pé kó gbé ìjọba lọ sílé ẹjọ́ pé báwọn tó ṣe wá ń gbé eléyìí lẹ́nu kábíyèsí Olúgbọ́n torílẹ̀ Ẹ̀gbọ́n ni ó jẹ́ kó mọ̀ yà wọ́n lẹ́nu. Wálé Àyìnlá àwọn ní before ńkọ́ did he have options outside government patronage? ọ̀rọ̀ yẹn deep o. Alhaji Chief Dr. Olúṣọlá Àmùdá JP wọ́n sọ̀rọ̀ kí làwọn náà wí tọ́dọ̀ wọn èyí pọ̀ mo sì fẹ́ kẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́. wọ́n ní kì í ṣàwọn ni wọ́n kọ́ wọ́n kàn fi sọwọ́ sí mi ni pé kí n kà á. ẹni tó kọ́ ni ọ̀pọ̀ díẹ̀ o Prince Ambassador Dr. Adédìpẹ̀ Dáúdà Ewé Ńlá ni wọ́n kọ ọ̀rọ̀ tí mo fẹ́ mú wá fún yín yìí tí mo sì fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ ká jọ gbọ́ lórí ọ̀rọ̀ alága àgbìmọ̀ lọ́balọ́ba nípìnlẹ̀ Ọ̀yọ́ náà ni bó ṣe di jẹ́ kí n jẹ. wọ́n ní a statement in defence of the Aláàfin throne and appreciation to Ọ̀yọ́mèsì. I wish to specially appreciate and thank Ọ̀yọ́mèsì for the role they play in guiding and lecturing His Imperial Majesty Ọba Akeem Ọwádé during his period in Ìpẹ̀bí. What we are witnessing today clearly shows that the Aláàfin was thoroughly and properly guided. Without such guidance, the Aláàfin throne could have been gravely mishandled, and those who do not deserve to undermine the throne might have taken undue advantage of the situation. Although I am not from Oyo State, I can state categorically as a prince from a respected royal lineage that what the Aláàfin is doing today is right, proper, and in the best interest of Yoruba tradition and history. The Aláàfin has made the Yoruba people proud. He has demonstrated to every reasonable and historically conscious Yoruba person that there is hierarchy and supremacy in traditional kingship, and that these principles must be respected. For this, I once again say thank you to Ọ̀yọ́mèsì, and may Almighty God bless them and all those genuinely committed to preserving our heritage. I am not writing to criticize any individual or any king. Rather, my intention is to educate our sons and daughters that we will not allow modern civilization or exposure to erode, weaken, or erase our tradition, culture, and historical institutions. The Aláàfin should not allow the rotational chairmanship of the Ọ̀yọ́
of the Oyo State Council of Obas to weaken its authority or diminish the weight of its throne. He must continue to protect, defend, and promote the integrity, supremacy, and sanctity of the Alaafin throne. It must be clearly understood that this matter is not about the individual occupying the throne, but about the throne itself, the Oyo Empire, and the entire Yoruba traditional system. The Alaafin throne is a highly respected institution across Yoruba land. It must never be disregarded or reduced because of politics, personal interest, or temporary power struggles. His Imperial Majesty Oba Akeem Owade must not allow himself to be misled by those who advise him to accord undue reference to those who are traditionally below him. This is not about his personal name or identity. He is now the Alaafin of Oyo, and with that position comes the responsibility to uphold, preserve and promote Yoruba culture and tradition without compromise. Historically and factually, the Alaafin throne remains the most powerful traditional throne in Yoruba land and represents the only established empire within Yoruba history. Anyone who seeks to deny the supremacy of the Alaafin should publicly state which empire their term belonged to and provide credible historical records, documents, and evidence to support such claims. There are well-documented historical and colonial records confirming that the Oyo Empire extended its influence beyond Yoruba land, including parts of the Benin Republic. Those records exist. Therefore, any attempt to rewrite history must be supported with facts, not sentiments. It is unfortunate that some towns which did not possess crowned kings in the 14th and 15th centuries are now claiming priority or seniority with the Alaafin throne. Even towns that only began seeking crowns in the 1980s are today challenging established historical authority. This is misleading and must stop. Once again, let it be clearly stated, the only empire in Yoruba land is the Oyo Empire under the Alaafin. Any contrary claim must be supported with verifiable historical proof, not emotional attachment to one's hometown. I reiterate that I am not from Oyo State. I was born and raised within respected royal families in Lagos and Ogun State, and I seek purely from historical knowledge, cultural responsibility, and deep respect for Yoruba heritage. I sincerely appreciate Oyo Meshi and urge them not to abandon their Alaafin. They should continue to guide, advise, and encourage His Imperial Majesty on what ought to be done and what must be avoided. To that respect is fully restored to the Alaafin throne and to Yoruba tradition and culture as a whole. From Prince Ambassador Dr. Adedipe Dauda Ewenla, technician surveyor, real estate investor and security expert. Gẹ́gẹ́ bí àwọn ṣe gbé kalẹ̀, ìyẹn Prince Ambassador Dr. Adedipe Dauda Ewenla, òun náà lẹ́gbọ́ tí a mú wá fún yín yẹn. Gẹ́gẹ́ bí èrò àti ìwòye titi wọn lórí ọ̀rọ̀ bí ìgbìmọ̀ lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́ bó ṣe di jẹ́ kí n jẹ, tí àwọn èèyàn ń sọ oríṣiríṣi ìwòye àti èrò tiwọn lórí rẹ̀ tí a sì mú wá fún yín. Ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan, kí lè rò, kí ni ìwòye tiyín o? Ẹ fi ṣọwọ́ sí wa láàyè kọ́mẹ̀ nísàlẹ̀ fídíò yìí. A kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ pàápàá jùlọ. Ṣé ọ̀rọ̀ tí kábíyèsí Olúgbọ́n ti orílẹ̀ Ìgbọ́ sọ yìí ṣé kò yà yín lẹ́nu? Ṣé ò ṣe yín kàyéfì? Ṣé ò jọ yín lójú? Àbí bò ló ṣe rí lọ́dọ̀ tiyín? Kábíyèsí Olúgbọ́n ti orílẹ̀ Ìgbọ́ tí wọ́n ní àwọn náà ń tà wọ́n o, àwọn fọwọ́ sí o, àwọn sì fara mọ́ bí alága ìgbìmọ̀ lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́ bó ṣe
dìjẹ́ kí n jẹ rotational láàrin kábíyèsí olùbàdàn tilẹ̀ ìbàdàn, ṣọ̀ún tìlú ògbómọ̀ṣọ́ àti aláàfin tìlú ọ̀yọ́. ẹ jẹ́ ká mọ èrò àti ìwòye tiyín ní ààyè comment nísàlẹ̀ fídíò yìí. a kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀. bóyá ẹ̀yin wá fẹ́ bá wa sọ̀rọ̀, ẹ fẹ́ fi nǹkan kan tó wa létí lórí ohun tó ń lọ nílẹ̀ yorùbá, nílẹ̀ áfíríkà àti káàkiri àgbáláyé, tàbí lórí àwọn ètò tá à ń mú wá fún yín, ẹ fẹ́ jẹ́ ká mọ èrò àti ìwòye tiyín, ẹ fẹ́ bá wa dá sí, ẹ fẹ́ bá wa sọ̀rọ̀, WhatsApp calls only. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lò, ojú òpó tẹ́ ẹ lò fún WhatsApp message tàbí call, òun náà ni 07063291779 lẹ́ẹ̀kan sí 07063291779. òun náà ni ẹ̀rọ ojú òpó tó já sí iléeṣẹ́ wa Otasansan TV. ẹ ṣé o, àdúpẹ́, àmọ́ rírì yín. bóyá ẹ̀yin wá fẹ́ ṣe jingle fún ìpolówó iléeṣẹ́ àti okòwò yín, jingle production, voice over, ẹ sì fẹ́ ká bá yín gbé kalẹ̀ lọ́nà tí yóò jọjú, lọ́nà tí ó wúni lórí, tàbí ẹ̀yin ọ̀kan tí ẹ fẹ́ lo jingle, ẹ fẹ́ ká mọ bá yín fọn rere iléeṣẹ́ àti okòwò yín lórí ìkànnì yìí, kí ayé lè mọ ohun tẹ́ ń tà, ohun tẹ́ ń ṣe, iléeṣẹ́ tí ẹ ní, tàbí product kan lẹ́yìn ní tó ń jáde nílé iṣẹ́ yín tẹ́ ń ṣe jáde, tẹ́ bá fẹ́ káyé gbọ́, tẹ́ fẹ́ káyé mọ̀, ẹ bá wa sọ̀rọ̀ lójú òpótá fún yín yẹn. a jọ sọ̀rọ̀ papọ̀, yóò sì dùn, yóò ta sánsán dáadáa, torí pé àṣẹ ọlọ́run ọba òun ni lórí ayé tiwa nílé iṣẹ́ yìí, wípé gbogbo oge télégbèdè bá ti fọwọ́ lù dídún ní dún. bẹ́ẹ̀ ni iléeṣẹ́ tá a bá ti polówó, dandan ni kí iléeṣẹ́ bẹ́ẹ̀ kó di ìtẹ́wọ́gbà káàkiri àgbáláyé, kí wọ́n tà, kí wọ́n fara sowó bí ṣẹṣẹ fún. ẹ pè wá, ẹ jẹ́ ká sọ̀rọ̀ papọ̀. ẹ ṣé o, àdúpẹ́, àmọrírì yín. ẹ jẹ́ kí n dé iléeṣẹ́ Ideas Enterprise, iléeṣẹ́ tí wọ́n lórúkọ rere, iléeṣẹ́ tí wọ́n gbọ̀rẹ̀kẹ̀ jígẹ̀, iléeṣẹ́ tí wọ́n nírìírí àti òye nípa bá a ṣe bá ní fi orúkọ iléeṣẹ́ sílẹ̀ pẹ̀lú àjọ Corporate Affairs Commission CAC. bóyá ẹ̀yin fẹ́ fi orúkọ iléeṣẹ́ yín sílẹ̀, ìyẹn business name, àbí ẹ fẹ́ upgrade business name yín sí liability company, wọ́n ń ṣe ní iléeṣẹ́ Ideas Enterprise. bóyá ẹ̀yin dẹ̀ fẹ́ gba certificate TIN, ìyẹn tax identification number certificate, ẹ fẹ́ gbà á, iṣẹ́ wọn ni ní iléeṣẹ́ Ideas Enterprise. bákan náà, bóyá àjọ tàbí association kan lẹ́yìn ní tí ẹ wá fẹ́ fi orúkọ sílẹ̀ lọ́dọ̀ àjọ Corporate Affairs Commission CAC, kẹ́ ẹ lè láǹfààní sí àwọn owó ìrànwọ́ tí ìjọba àpapọ̀ tí wọ́n ń fún àwọn onílé iṣẹ́ àti àwọn ẹgbẹ́jẹgbẹ́ tí wọ́n bá ti forúkọ sílẹ̀. ẹ bá iléeṣẹ́ Ideas Enterprise, ẹ bá wọn sọ̀rọ̀, mo sì mọ̀ wípé ayọ̀ ni yóò padà já sí, torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ti ń bá wọn dòwò pọ̀, tí wọ́n ń gbéṣẹ́ fún wọn, ò ní wọ́n kan sára tí wọ́n sì ń dúpẹ́ nígbẹ̀yìn. ìdí abájọ ni pé wọn kì í fi iṣẹ́ wọn falẹ̀, àsìkò péréte òun náà ni ohun tí wọ́n bá yín ṣe òní yóò jáde, bóyá ìforúkọsílẹ̀ iléeṣẹ́ ni àbí ti NGO, ìyẹn non-governmental organization, tàbí ẹ̀yin fẹ́ ṣe NIN modification, wọ́n ń ṣe níléeṣẹ́ Ideas Enterprise. bákan náà, bóyá ẹ̀yin fẹ́ máa gbé ọjà local goods, ẹ fẹ́ máa gbé lọ sí orílẹ̀-èdè míì, ẹ wá ń wá ọ̀nà àbáyọ, ẹ fẹ́ gba ìwé ẹ̀rí tí ẹ fi lè mọ láǹfààní láti máa gbé ọjà lọ sí ilẹ̀ òkèrè, ìyẹn export license, iléeṣẹ́ Ideas Enterprise wọ́n bá yín ṣe lọ́nà ìrọ̀rùn láì ní fi àsìkò ṣòfò. bákan náà, iléeṣẹ́ Ideas Enterprise wọ́n bá ní gba international passport ní àárín àsìkò péréte láì ní fi àsìkò ṣòfò tí kò sì ní ná yín ní wàhálà kankan. nítorí wá jẹ́ kó rọrùn ni wípé kò síbi tẹ́ ẹ̀ ti lè bá wọn dòwò pọ̀. ìlú wo lẹ̀yin wà, orílẹ̀-èdè wo lẹ̀yin wà, ẹ̀yin ẹ kàn pè wọ́n, kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀, kẹ́ ẹ ṣàlàyé ohun tẹ́ ẹ bá fẹ́ fún wọn. mo sì fọwọ́ sọ̀yà wípé
ìrọ̀rùn òní yóò bá dé. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní 09037690638 ẹgbọ́ lẹ́ẹ̀kan sí 09037690638 òun náà ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Ideals Enterprise. ẹ pè wọ́n lónìí kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀. Ideals Enterprise ní ẹ̀kan sí o registration ilé iṣẹ́ àti mọ́tò báwo lẹ ṣe fẹ́ sí Ideals Enterprise àwọn ní bàbá. Ideals Enterprise ilé-iṣẹ́ tó láàmìlaka tó ta kànmọ́lẹ̀ káàkiri àgbáyé. Ideals Enterprise ilé-iṣẹ́ tó mójúlẹ̀jà nípa bá a ṣe bá ní forúkọ ilé-iṣẹ́ ẹni sílẹ̀ pẹ̀lú àjọ Corporate Affairs Commission CAC àti Small and Medium Scale Enterprise láàrin àsìkò péréte bíbánigba tax identification number tin láì múnira lọ́wọ́. iléeṣẹ́ Ideals Enterprise tó ń bá ní gba ìwé ìrìnnà international passport láàrin àsìkò péréte láìsí làálàá. gbogbo ohun tó jẹmọ́ online services ni wọ́n ń ṣe lọ́dọ̀ wọn. ìrírí àti ẹ̀kọ́ tí wọ́n ní níṣẹ́ wọn fi rọrùn gbà. gbogbo àwọn tí wọ́n bá wọn dòwò pọ̀ ni wọ́n ń kan sáárá. nítorí owó wọn ò gara wọn kì í fi àsìkò ṣòfò. ìrọ̀rùn níṣẹ́ wọn. níléeṣẹ́ Ideals Enterprise gbogbo bilọ́jà wọn dé lórí ẹ̀rọ ayélujára Facebook Ideals Enterprise, TikTok Ideals Enterprise, Instagram Ideals Enterprise. ẹ tún lè bá wọn sọ̀rọ̀ lójú òpó WhatsApp 0903-769-0638 lẹ́ẹ̀kan sí 0903-769-0638. Ideals Enterprise iṣẹ́ wọn fi ní lọ́kàn balẹ̀.